ó yẹ kó Fálànjì ó dé láago 5 Mùdírù dé airport láago 4 ó Fálànjì wọn wá dé di aago 9 alẹ́ tó mọ̀ mánítọ̀ wọn ni wọ́n wá fi kú ní airport gbàwọn ìwọlé ń lọ bí after 12 ní wọ́n wọlé bàbá ìdílé wọn láti dé alhamdulilayi wọn sọ fún lẹ́yìn ara àdúrà mi ni wọ́n sọ pé wàhálà ti lè tó báyìí Ọlọ́run kí mo fẹ́ ṣe fún bàbá yìí o ọlọ́ba sọ sí ilẹ̀ mi sàádọ̀ ló yìí wọ́n wà mọ́tò mo sì fẹ́ nígbà tó dáa ọjọ́ kejì ẹni mo fọkàn tán mo tún pè mo rò nǹkan báyìí o olùsìgbà ntọ̀ mo wá bí ọ ọ̀rọ̀ máa ń gbé ọdún ni o surprise mo bẹ di ìfẹ́ kọ́ sọ rárá èmi wá travel mo dé jọ Friday sàádà kọ̀tùlà Sunday la sàádà mọ́tò wa sọ́dọ̀ jọba gba mọ́tò kalẹ̀ mọ́tò tó wá kalẹ̀ nígbà tó fi mọ́tò hàn mí mo ní mọ́tò yìí dá àmọ́ kò wù mí tó o tún dé ìtò tó jẹ́ gáàrù ó lè wù mí àmọ́ àwọn ipá kẹ̀sí gbogbo àgbè yìí ó wà ní Lẹ́kì nínú pé ó wá sẹ́lẹ̀ sí lórí WhatsApp àpòlẹ́ yìí nìfẹ́ tọ́jẹ́ tí a lè dà yìí àpòlọ́wọ́n mo lè lọ́tà ó ní 17 million tẹ́ bá kó fún cash àmọ́ tẹ́ bá ní sanwó cash àwọn wà 20 million mo lè lọ́wọ́ lẹ́nu mo sì fẹ́ lè lọ́tún dà ọ́n jẹ́ ẹ̀rọ àgbo sáà lọ ní ìwọ ẹ̀ ti lò ẹ fún mi láti ẹ̀sìn ogun mọ́tò wà bẹ́ẹ̀ ìdí mọ́tò tí wọ́n fi gbé lójú àgbo. lẹ́yìn fóònù èyí mo rí ni mo padà gbé fọ́ọ̀mù àyà mi ájú Usman ní Usman èrí wọ́n lè gbé dé everybody dùn òdúró náà sọ̀rọ̀ wọ́n lè lo mọ́tò yẹn oh yes ìjọba àfàsọmọdún náà sí àwọn mọ́tò yìí náà la lò gbogbo ẹ lọ mọ́tò ń lẹ tó padà dé ló lẹ nínú mọ́tò mo fògùn sí. tó fi rẹ Mùdírù ẹ̀ẹ́dẹ̀ mi Mùdírù rí tutí wọn bọ́ sí àpótẹ́ ẹ̀ bá ń gbọ́rọ̀ lọ́tún tí bá ń gbọ́ lọ́sì ẹni tó sì rẹ̀ tí wọ́n á ń gbọ́ lọ́dẹ̀ ẹni tó rí i pé yóò kíyà rẹ̀ wọ́n tẹ̀ ní òru wọ́n ta mọ́tò èmi ń ṣe ni wọ́n fẹ́ ṣe. ẹgbẹ́ ẹnìkan dé olóhùn fún mi máa tó dábàá tó bá fún mi máa kí n ra mọ́tò fún mi wọn náà ló fún mi máa kí n fàdó síbẹ̀. ẹ dákun ibi tẹ́ ẹ rí níta fẹ́ràn láyé pọ̀ èmi ò fèsì kílẹ̀ ọ̀rọ̀ ni o tó bí.